ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n o ṣe Yorùbá bọ̀ wọ́n pé iṣẹ́ tó bá gba ìlàágùn lójú ẹni ó yẹ kó lè wá ń jẹ fúnni jẹ bí bẹ́ẹ̀ kọ́ ṣiṣẹ́ yóò kàn dàbí ọ̀lẹ ni o. Ẹ máa fọkàn bá mi bọ̀ o nínú àbọ̀ ìròyìn nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àti bí ojú ọjọ́ ṣe rí lásìkò yìí lẹ́ka ọrọ̀ ajé orílẹ̀-èdè wa tó ń gbomijé lójú ẹni nítorí pé ọ̀pọ̀ òṣìṣẹ́ ló ti fẹ́ da láìmọ̀ ṣe nígbà tówó tí wọ́n ń gbà kò tó wọn ná. Ǹjẹ́ ẹ mọ̀ pé lásìkò yìí ìjọba àpapọ̀ ti fọwọ́ sí pé kí àlékún ìdá 15% àti ìdá 35% gorí iye owó oṣù àwọn òṣìṣẹ́ lásìkò yìí. Kódà ẹni tó jẹ́ alákòóso ètò ìròyìn ní ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sọ́rọ̀ owó oṣù Emmanuel Njoku ti fìdí ẹ̀ múlẹ̀ àti pé àlékún ọ̀hún yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024. Ṣẹ̀wárí ọ̀rọ̀ àlékún yìí o kò yọ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ilé ẹ̀kọ́ gíga sílẹ̀ kò sì yọ àwọn òṣìṣẹ́ lẹ́ka ìpèsè ìlera náà lẹ̀. Kódà àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì pàápàá yóò nípìn nínú àlékún yìí bó tiẹ̀ jẹ́ pé ₹30,000 ní owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lọ tẹ́lẹ̀ ṣáájú àsìkò yìí tí ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ bíi 12 nínú ìpínlẹ̀ 36 àti olúùlúlẹ̀ yìí tó ń bẹ nílẹ̀ Nàìjíríà sì jẹ́ pé wọ́n jẹ àwọn òṣìṣẹ́ wọn lówó oṣù bíi 6. Àwọn ìpínlẹ̀ bíi Taraba, Nasarawa, Edo, Ebonyi, Ondo, Plateau, Imo àti Abia ló jẹ́ pé wọ́n sì ń tiraka láti sanwó oṣù òṣìṣẹ́ ni. Ẹ wá wò ó pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe wá rí lásìkò yìí àpapọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti wá ń tẹnumọ́ fúnjọba àpapọ̀ o kódà pẹ̀lú gbèǹdéke ọjọ́ 29 oṣù karùn-ún ni pé wọ́n gbọ́dọ̀ san $2,615 fún àwọn gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ nílẹ̀ Nàìjíríà. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí Joe Ajaero ló ti ṣàtótónu ó wí àwíjàre tó pọ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ pé owó yìí gan-an ló lè ṣe déédéé pẹ̀lú àkókò tá a wà yìí torí pé kíni ó ní $30,000 tí ìṣàkóso ààrẹ tẹ́lẹ̀ yẹn Muhammadu Buhari fọwọ́ sí ó ní kò lè ká bùkátà àwọn òṣìṣẹ́ lásìkò yìí mọ́ bẹ̀rẹ̀ látòrí ohun tẹ́nu ń jẹ ilé gbígbé owó ọkọ̀ ìtọ́jú ìlera ètò ẹ̀kọ́ fáwọn ọmọ wọn ètò ìlera tara wọn gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ajaero wá ń ṣàlàyé pé kì í ṣe pé àwọn kan fi ojú buye owó yìí o ìyẹn $2,615,000 $615,000 ó ní ṣùgbọ́n àwọn ti wo sàkún bí nǹkan ṣe rí àti ìgbé ayé ojoojúmọ́ fáwọn òṣìṣẹ́ ńlẹ̀ Nàìjíríà bí àpẹẹrẹ ó ní nínú ìdílé ẹlẹ́ni 6 ó kéré tán wọn ò fi bí $9 jẹun lóòjọ́ ó yẹ kí wọ́n ṣètọ́jú $50 láti tọ́jú ìlera wọn ìyẹn bí ò bá lọ́wọ́ iṣẹ́ abẹ nínú o. Bákan náà ó ní kí wọ́n ya bí $20 sọ́tọ̀ láti mọ̀ fi daṣọ bora wọn ẹni tó bá ṣà ń ṣiṣẹ́ ó yẹ kó lè wọṣọ gidi sára. Ó ní ìpèsè ètò ẹ̀kọ́ fáwọn ọmọ àwọn náà ó yẹ kó gba bí $50 ó lè tó wá pọ̀ jù nínú owó yìí ni yóò máa bá owó ọkọ̀ àwọn òṣìṣẹ́ lọ láti lọ síbi iṣẹ́ nítorí bí epo ṣe wọ́n àtàlékún tó ti gorí iye owó ọkọ̀ ó kéré tán ó láwọn mọ̀ ná bí $20 láti fi raná ẹ̀lẹ́tíríìkì ìyẹn tẹ́lẹ̀ ṣáájú àkókò yìí kó tó di pé wọ́n fowó kún iye owó iná ẹ̀lẹ́tíríìkì ni o. Ṣẹ́yìn náà wá rídìí abájọ ohun táwọn òṣìṣẹ́ tí wọ́n ń tẹnumọ́ báyìí bẹ́ẹ̀ wọ́n sì pé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ìrònú ò papọ̀ o ìyá ń ronú ọmọ ẹ̀ ń roka bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe ń ronú páwọn fẹ́ gba $2,615,000 ìjọba àpapọ̀ wòye péye táwọn òṣìṣẹ́ ń béèrè fún yìí wọ́n ló ti pọ̀ ju o kódà gan wọ́n ní kò yẹ kó ju bí $60 sí $70 lọ. Bẹ́ẹ̀ sì ni ìgbìmọ̀ tíjọba àpapọ̀ gbé kalẹ̀ ìyẹn ìgbìmọ̀ ẹlẹ́ni 37 pé kí wọ́n yiri ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tuntun wò wọn ò tí ì fàbọ̀jẹ́ ìjọba àpapọ̀ o títí di àsìkò yìí. Iléeṣẹ́ ààrẹ ti wá fohùn léde nípasẹ̀ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ìròyìn ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ó ní káwọn òṣìṣẹ́ ṣọṣẹ́ o kódà ó tiẹ̀ dá wọn lẹ́bi ni ó ní wọn kò kù nípa iye tí wọ́n ń béèrè fún ó ní iye tí wọ́n bá rí pé ìjọba yóò lè san láì jẹ gbèsè nírọ̀rùn ní kí wọ́n béèrè fún. Ẹ gbọ́ ìbéèrè tó yẹ ká wá bira wa ni pé ǹjẹ́ ìjọba wọ̀nyí kì í rí owó oṣù àti ẹ̀tọ́ àjẹmọ́nú àwọn tó dipò òṣèlú mú san déédéé mélòó wá ní tàwọn òṣìṣẹ́ àkàṣe Yorùbá ní ṣiṣẹ́ wà lóòrùn ẹni tó náwó ń bẹ níbòjì. Gbogbo wa la sì mọ̀ pé ìnira àti ìgbé ayé ojoojúmọ́ ló ti ń le koko sí i fáwọn òṣìṣẹ́ àtàràlú lásìkò yìí o pàápàá lẹ́yìn tíjọba àpapọ̀ ti dáwọ́ sísanwó ìrànwọ́ epo pẹtiróòlù dúró oúnjẹ tí wọ́n
owó ọkọ̀ ti wọ́n, ilé gbígbé ti wọ́n, ètò ìlera ti wọ́n, kódà béèyàn ń rìn nílẹ̀ lásìkò yìí gan, ó fẹ́rẹ̀ lè máa sọ pé gbogbo nǹkan ló wọ́n. ọ̀pọ̀ òṣìṣẹ́ ló wá dàbí ọ̀lẹ. ọ̀pọ̀ òṣìṣẹ́ ìjọba ló jẹ́ pé owó oṣù tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ ni ò lè gbọ́ bùkátà ojoojúmọ́ wọn. ọ̀pọ̀ wọn ni ò nílé lórí. àyàfìgbà tí wọ́n fẹ̀yìntì tán lẹ́yìn ọdún 35 ni wọ́n wá ń tiraka tó búlọ́ọ̀kù lórí ara wọn nítorí pé kí ni gbogbo tí wọ́n fi ọjọ́ àárọ̀ wọn ṣe látọwọ́ sí ẹnu ni. láìpẹ́ yìí níjọba ìpínlẹ̀ Èkó kẹ́fín àwọn kan o tí wọ́n pé wọ́n gba ilé lábẹ́ bíríìjì lágbègbè Ìkòyí. àwọn tá a sì ń sọ yìí òṣìṣẹ́ ń bẹ nínú wọn o. kódà gan wọ́n rẹ́ni tó ń san bíi ẹgbẹ̀rún lọ́nà $320,000 náírà 250,000 naira gẹ́gẹ́ bí owó ilé lọ́dún. ṣẹ́ni tí ò níṣẹ́ kankan lọ́wọ́ àmọ́ sanrú owó tó bẹ́ẹ̀ kì í kúkú ṣe pé ó wu àwọn náà láti lọ gbalé sábẹ́ bíríìjì. ọmọ bàbá ta nìṣẹ́wù. òṣìṣẹ́ ìjọba mi àti ẹ̀tún máa forí là á nígbà tó bá tún wá jàjà fẹ̀yìntì lẹ́yìn tó ti fi gbogbo àkókò téegun rẹ̀ le, àkókò tó jáfáfá, àkókò tó san ọ̀gùn dáadáa lẹ́yìn tó ti fi sìnjọba tán, awakù àti rówó ẹ̀tọ́ àjẹmọ́nú fẹ̀yìntì àtowó fẹ̀yìntì wọn gbà. ẹlòmíínú wọn ló ti ṣe bẹ́ẹ̀ gbọ̀rún alákejì lọ nígbà tó ṣàárẹ̀ títí tí ò rówó tọ́jú ara, èyí tí ò ṣàárẹ̀ gan ò rówó jẹun gidi sẹ́mi ẹ̀ lọ́jọ́ alẹ́. ṣé yẹn gan ò wá jẹ́ kó sú ni láti máa pé à ń ṣiṣẹ́? irú wáàsí wo gan la wá fẹ́ ṣe fáwọn ọ̀dọ́ pé kí wọ́n mọ́ gbọ̀nà ẹ̀bùrú wọ́là nígbà wọ́n bá wo sàkúnpẹ́ni tó ń ṣiṣẹ́ gan ò yàtọ̀ sáwọn táwọn ò ṣiṣẹ́. èèyàn tó sì gbọ̀nà ẹ̀bùrú là ó ní tó fẹ́ ní lásìkò bó tiẹ̀ jẹ́ pé ohun gbogbo ní mọ́ lẹ́yìn. bíjọba ò bá sì bìkítà lórí bí ọrọ̀ ajé wa ṣe rí lásìkò yìí, ǹjẹ́ kò ní wá di pé ọ̀rọ̀ ó mọ di ọwọ́ tó bá dilẹ̀ lè ṣó ń bẹ̀ lọ́wọ́ ẹ̀? báwọn tó wà nípò ò bá bìkítà nítorí aráàlú tí wọ́n ń du tara wọn àti tọmọ ara wọn nìkan, ṣé bí ọmọ bòde ò bá rí nǹkan jẹ ṣé kò ní padà máa yọ ọmọ bòdìjà lẹ́nu báyìí? ọ̀rọ̀ yìí gbèrò láàrin ìjọba àpapọ̀, ẹgbẹ́ òṣìṣẹ́ lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè wa tó ń bani lọ́kàn jẹ́ yìí. pàápàá jùlọ kí ni yóò jẹ́rètí ọjọ́ ọ̀la fáwọn tó ń bọ̀ lẹ́yìn? Folúṣọ́ Olúwagbémiga fún Yorùbá Gidi TV. Top Farm Foods, àwọn oúnjẹ tiwantiwa aṣaralóore. Top Farm Foods ń ṣaralóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour, èrè gbẹrẹfun, rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap, ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa, tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀, ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. ẹ pè 0706-216-6771 tàbí 0802-721-0222. website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.